anda ẹ máa gbà wọn lójú ẹ dákun tó ìtọ́lọ́run ẹ dákun ṣe sùúrù tó ìtọ́lọ́run ìjòkó ẹ̀lẹ́ kàdírí ṣe ìjòkó lè bú kìí sì ìjòkó ẹ̀lẹ́ tá a ti ń tàbùkù èèyàn ìjòkó ẹ̀lẹ́ àdúkìrì ní ìjòkó ẹ̀lẹ́ mímọ̀ ni àmẹ́ni tọ́rọ̀ bá yé ó dáa kí wọ́n fi yé tó ti yé ọ̀tọ̀ ní khalifa ọ̀tọ̀ ní ìmáàmù ọ̀tọ̀ ní ìmáàmà ìyẹn lè jẹ́ ìmáàmù kó wọ́n sí ìmáàmù lára rẹ̀ ó sì dá àbáwá khalifa Adam ẹni bá ti ń fi yín àwọn tó bí yín àwọn kan wọ́n fi wọ́n tàbùkù lù wọn ni ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀yin tàbùkù ẹbí ẹ má jẹ́ fi yín tàbùkù lù ẹ jẹ́ kí ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu yín kó jọ ọ̀rọ̀ tí Mọ̀lánà Sheikh Shazili bíkìrì tẹ́ máa ṣe kó jọ tí Mọ̀lánà Sheikh Shazili kó máa ní ládàbí nínú kó sì máa nítumọ̀ abá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ òye ni ó dùn mí pé PhD holder ni pé mi náà sì jẹ́ PhD holder mo sì kẹ́fí sí pé ṣé ó sì wọ́ọ̀tì kí wọ́n award rẹ̀ ní PhD torí Arabic ló ṣe kò sí Islamic studies pàtó wá ń ka orin tí wọ́n á rí pé yín tí ń wíhun náà kò yé tó wá ní wọ́n tàdá araka ní kọ́ ní bẹ́ẹ̀ bí orin ó yẹ kékeré ó yẹ pé fílù làámúrì ni kèsè tàdá araka ní wọ́n tàdá araki ní kò sì borin jẹ́ pàtó ṣe Arabic with PhD tó wá tún wá ń gẹ́gẹ́ bí lórí mímbàrí èsáyè tó wá ní ó sì fi arábìnrin tó lọ́wọ́ jẹ̀mọ́ ó ti fi escape route kalẹ̀ ó ní àwọn àkáńtì síkìrì tó dá o àwọn kọ́ni ń bá wí o kó wá ní pé bí àwọn ni ó wàá gbà yọ ẹni tí ò bá ti jú ẹni kó tó sọ̀rọ̀ kò dà kéèyàn náà ti jú òun náà torí ó láwọn tá à ń tijú mọ́ lára l'Ógbómọ̀ṣọ́ ó sì kàn ń jò níyì tí mo sì l'Ógbómọ̀ṣọ́ ìkúnlé sí kó padà apologize publicly ó ní dàgbà bá bẹ̀rẹ̀ kí bí wọ́n ṣe á fi o àníjà mọ́ o ó tún wá tọ́jà míì ó tún wá ní o tún bẹ̀bẹ̀ já fún ọ lésì rẹ̀ ìmáàmù èyí sẹnu wótòwótò òun ẹkùnrin lọ́rùn ẹni ó bá ti gba PhD kìí jábọ́ kìí loose ó gbọ́dọ̀ wà guided ó gbọ́dọ̀ wà restricted tó ń tó bá sọ ń tó bá sì sọ ó gbọ́dọ̀ ní reference ẹ̀ẹ́kàn yanu rẹ̀ kó máa wá expose ignorance ara rẹ̀ ọmọ yà wò pé are you a PhD holder ó ti wá PhD tí wọ́n gbà wọn ó ń ṣe mí lè mọ̀ ṣé Arabic ló fi kọ́ ní abẹ́ ìbò nínú owó ọ̀bí lárúbáwá kọ́ ní tí ò wáyé ń bẹ̀ ni pé nínú adab wọ́n ń pe kíní kan ní mustalahat nínú nakudu mufradat nínú táwọn fi criticize our alfaz wọ́n ń ta wọn kan ní istilahat tí wọ́n bá lò nínú ìmọ̀ kan tán bá lò nínú ìmọ̀ mi ọ̀tọ̀ ní tí ó bì í ṣé o nasiru kabara ó fi istilahat àfihàn ó fi kọrin ó ní nahnu harfun fahaku mamma shi'ta min fatihina aw kasrina aw damina tó bá lọ fẹ́ tún ní fatiha náhù yóò yí ọ lọ́wọ́ tó bá lọ fẹ́ tún ní kásìrù náhù yóò yí ọ lọ́wọ́ tó bá lọ fẹ́ tún ní dámù náhù yóò yí ọ lọ́wọ́ ó gbọ́dọ̀ lè mọ kí ni àwọn istilahatu sufiyya. Ya Rasulullahi níbi ìrẹ́lí. ìkànsí ó ní kó tó lè tako àwọn ni ya Rasulullahi khudh biyadi lè mọ kí náà ń pè ní kí ni túmọ̀ àkàdà ní èdè Lárúbáwá ọ̀nà mélòó ni wọ́n ń gbà lò tó bá ní àkàdà hu ọ̀tọ̀ tó bá ní àkàdà àléhì ọ̀tọ̀ tó bá ní àkàdà biyadihi ọ̀tọ̀ Alhamdulillah. ó wá ní wọ́n tàdára kí ní ó wá ní ẹ ṣe ìrásùlù ẹ wá sàánù mi o ṣé sàánù mi tàdára kí ní. èmi ò ní tún fún ọ padà lọ sí PhD thesis rẹ lọ tún wò. ṣe tún mú jíjù rẹ gbé ọ̀rọ̀ ìmọ̀ ní tí o bá yí ọ mo challenge rẹ PhD holder ní ọ PhD holder lèmi náà Arabic ló ṣe Arabic lèmi náà ṣe tó bá jó òyìnbó ni dájọ tẹsí tó bá jó òyìnbó ni dájọ tẹsí wọ́n ní wà á ń tà bí wọ́n ní torí pé ìrẹ́ni bàbá mi ò ní kéwò yé àlàábù nínú èdè Lárúbáwá aṣáájú náà ń pè ní bírẹ̀ dàgbà gbọ́ ni wọ́n jẹ́ bàbá ṣé wọ́n á ń tà bí kò túmọ̀ pé ọ̀rọ̀ bí mi ṣé bá tó bá ń tà wá lì dí ó túmọ̀ pé ìwọ ló bí mi gángan nù àmọ́ ń tà bí kìí ṣe bàbá pé bàbá mi àmọ́dàgùn tó tọ̀ lọ́hùn eré ìmọ̀ ọmọ tó wà dákun má máa wúwo tó mọ́
ṣùgbọ́n tó wì bí ò bá yí ọ má takò ọ̀rọ̀ wa. àwọn táwọn wò mọ́ lára láti sẹ́nu kù báyìí. àwọn tó wọ́n tún tẹ̀síwájú dùkọ́ alíbùkọ́ ìdá ìbùdá ìyín tó bá gbàdé kò ní tọrọ wọn. ẹ máa gbà wọn lójú ẹ dákun torí tọlọ́run ẹ dákun ṣe sùúrù torí tọlọ́run ìjòkó ẹ̀dá kàdírí ṣe ìjòkó lè bù kì í sì jókòó lẹ́ẹ̀ tá a ti ń tàbùkù èèyàn ìjòkó ẹ̀dá àbíkiri ni ìjòkó lẹ́ẹ̀ mímọ̀ ni abẹ́ni tọ́rọ̀ ò bá yé ó dáa kí wọ́n fi yé tó ti yé ọ̀tọ̀ ní khalifa ọ̀tọ̀ ní ìmáàmù ọ̀tọ̀ ní ìmáàmà ìyẹn lè jẹ́ ìmáàmù kó wọ́n sí ìmáàmù lára rẹ̀ ó sì dáa báwa khalifa Adam ẹni bá ti ń fi yin àwọn tó bí yín àwọn kan wọ́n fi wọ́n tàbùkù lù wọ́n ni ẹ má jẹ́ kí wọ́n fi ẹ̀yin tàbùkù ẹbí ẹ má jẹ́ fi yín tàbùkù lù ẹ jẹ́ kí ọ̀rọ̀ tí ó máa jáde lẹ́nu yín kó jọ ọ̀rọ̀ tí Mọ̀lánà Sheikh Shazili bíkìrì tẹ́ máa ṣe kó jọ tí Mọ̀lánà Sheikh Shazili kó máa ní ládàbí nínú kó sì máa ní ìtumọ̀ abá tó sọ̀rọ̀ ọ̀rọ̀ òye ni ó dùn mí pé PhD holder ni bébí náà ti jẹ́ PhD holder mo sì kẹ́fí sí pé ṣé ó sì wọ́ọ̀fì kí wọ́n àwọ́dì rẹ̀ ní PhD torí Arabic ló ṣe kò sí Islamic studies gbàtọ́ wa ń ka orin tí wọ́n á rí pé yín tí ń wíwùn náà kò yé tó wá ní wọ́n tàdáráka ní kọ́ ní bẹ́ẹ̀ bí orin wọ́n yẹ kékeré wíyọ pé fílù láàmúrì ni kì í ṣe tàdáráka ní wọ́n tàdáráka ní òsì borin jẹ́ gbàtọ́ ṣe Arabic with PhD tó wá tún wá ń gẹ́gẹ́ bí lórí mímbàrí ẹ̀ sáyé tó wá ní ó sì fi alágbòǹdó lọ́wọ́ jẹ̀mọ́ ó ti fi escape route kalẹ̀ ó ní àwọn àkáńtì síkìrì tó dá o àwọn kọ́ni ń bá wí o kó wá ní pé bẹ́ẹ̀ wọn ni ó wàá gbà yọ ẹni tí ò bá ti jú ẹni kó tó sọ̀rọ̀ kò dáa kéèyàn náà ti jú òun náà tó ló láwọn tá à ń tijú mọ́ lára l'Ógbómọ̀ṣọ́ ó ṣe kàn jò níyì tí mo sì l'Ógbómọ̀ṣọ́ ní ìkúnlé sí kó padà apologize publicly ó ní dàgbà bẹ̀rẹ̀ kí ló ṣe áfíò àníjàmọ́ o ó tún wá tọ́jà míì ó tún wá ní o tún bẹ̀bẹ̀ já fún ọ lésì rẹ̀ ìmáàmù èyí sẹnu wótòwótò ẹni ó bá ti gba PhD kèé jábọ́ kèé loose ó gbọ́dọ̀ wà guided ó gbọ́dọ̀ wà restricted tó ń tó bá sọ ń tó bá sì sọ ó gbọ́dọ̀ ní reference ẹ̀ẹ́dùn ìyanu rẹ̀ kó máa wá expose ignorance ara rẹ̀ ọmọ yà wò pé àyùlò PhD ó dá ó ti wá PhD tí wọ́n gbà wọn ó ń ṣe mí lè mọ̀ sí Arabic ló fi kọ́ ní abẹ́ ìbò nínú owó ọ̀bí alùpàá kọ́ ní tí ó wá yẹ ń bẹ̀ ni pé nínú adab wọ́n pe gírígà ní mustalahat nínú nakudu mufradat nínú táwọn fi criticize our alfaz wọ́n tàwọn kan ní istilahat tí wọ́n bá lò nínú ìmọ̀ kan tí wọ́n bá lò nínú ìmọ̀ ní ọ̀tọ̀ ní tí ó bí sẹ́yìn náà sùrù kàbára ọ́fíìsì láti ó fi kọrin ó ní náà nù harfun fahakun mọ́mọ́ ṣe ìtàmí fatihi náà àwọn kásìrì náà àwọn tọ́jú náà tó bá lọ fẹ́ tún ní fatiha náà hàn yóò yí olówó tó bá lọ fẹ́ tún ní kásìrì náà hàn yóò yí olówó tó bá lọ fẹ́ tún ní dámù náà hàn yóò yí olówó ó gbọ́dọ̀ lé mọ kí ni àwọn ìṣẹ̀lẹ̀ àhàtù sùfíyà. yàrá sí ilé náà yìí kò níbi lórí. ìkànsí ó ní kó tó lè tako àwọn ni ya Rasulullahi khudh bi yadi lè mọ kí náà ń pè ní kí ni túmọ̀ àkádà ní èdè Lárúbáwá ọ̀nà mélòó ni wọ́n ń gbàgbó tọ́ba ní àkádà hu ọ̀tọ̀ tọ́ba ní àkádà alayhi ọ̀tọ̀ tọ́ba ní àkádà bi yadihi ọ̀tọ̀ fúnlẹ́kùnrin ó wá ní wọ́n tàdára kíní ó wá ní ẹ ṣe ìdásílù ẹ wá ṣàánú mi o ṣé ṣàánú mi tàdára kíní èmi ò ní tún fún ọ padà lọ sí PhD thesis rẹ lọ tún wò ṣẹlẹ̀ tún mú jíjù rẹ gbé ọ̀rọ̀ ìmọ̀ ní tí o bá yí ọ mo challenge rẹ PhD holder ní ọ PhD holder lèmi náà Arabic ló ṣe Arabic lèmi náà ṣe tó bá gbé òyìnbó ni dájọ tẹsí tó bá gbé òyìnbó ni dájọ tẹsí wọ́n ní wà á ń tà bí wọ́n ní torí kẹ̀kẹ́ ní bàbá mi ò ní kéwò yé àlàábù nínú èdè Lárúbáwá aṣáájú náà ń pè ní bílẹ̀ dàgbàgbọ́ ni wọ́n jẹ́ bàbá ṣé bá náà ń tà bí o túmọ̀ pé ọ̀rọ̀ bí mi ṣé bá tó bá ń tà wáálì dí o túmọ̀ pé ìwọ ló bí mi gángan nù àmọ́ ń tà bí kì í ṣe bàbá pé bàbá mi àmọ́dàgùn tó ń tọ̀ lọ́hùn eré ìmọ̀ ọmọ tó wà dákun má máa wúwo tó tó mọ́ ṣùgbọ́n tó wì bí ò bá yí ọ má takò ọ̀rọ̀ wa àwọn táwọn wò mọ́ lára láti sẹ́nu kù báyìí àmọ́ tó wọ́n tún tẹ̀síwájú tùkọ́ alíbùkọ́ ìdá ìbùdá ìyín tó bá gbàdé kò ní tọrọ wọn.